tiwa anílé aláyọ̀ ọ̀làjúdé ayé òrojúmọ́. ìgbà 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 tiwa lánílé aláyọ̀ ọ̀làjúdé ojú là kedere. 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 ìgbà tiwa anílé aláyọ̀ ọ̀làjúdé ayé pokuru musu. ìgbà tiwa anílé aláyọ̀ ọ̀làjúdé ayé òrojúmọ́. ìgbà tiwa lánílé aláyọ̀ ọ̀làjúdé ojú là kedere. ìgbà tiwa lánílé aláyọ̀ ọ̀làjúdé ojú là kedere. ìgbà tiwa lánílé aláyọ̀ ọ̀làjúdé ayé òrojúmọ́. ìgbà tiwa anílé aláyọ̀ ọ̀làjúdé ayé òrojúmọ́. ìgbà tiwa lánílé aláyọ̀ ọ̀làjúdé ayé òrojúmọ́. ìgbà tiwa anílé aláyọ̀ ọ̀làjúdé ayé òrojúmọ́. ìgbà tiwa lánílé aláyọ̀ ọ̀làjúdé ojú là kedere. ìgbà tiwa lánílé aláyọ̀ ọ̀làjúdé ojú là kedere. ìgbà tiwa nígbà tiwa ìgbà tiwa ayé dùn gan. èmi nìyá aládùúkẹ́ ilé ayé kọ̀ọ̀kan bóbó ẹ̀rọ pẹ̀sẹ̀ lábálẹ̀ ayé àwọn sáyé bá ò ti báyé tọ́ba padà sáyé jẹun
sí kò ní ṣèṣì gba abẹ̀ kọjá ojú títì lómi ajá fún ó yàtọ̀ sí tòde òní tẹ́tí fọ̀làjú bá ayé jẹ́ rádaràdà rédèrèdè jàtìjàtì kò sí tìjú kò sọ̀wọ̀ mọ́ ìgbà tí wàhálà nílé aláyọ̀ ọ̀làjú dé ayé òrojúmọ́. ìgbà tí wà á nílé aláyọ̀ ọ̀làjú dé ayé òrojúmọ́. ọ̀làjú ló sáyé dẹ̀rọ ìrọ̀rùn balẹ̀ ayé ó pa àwọn àṣà àtijọ́ rẹ́ kí ló ń jẹ́ alárinà lóde tòní láì kùnú kí ló dé ọ̀làjú kọ́ wa ní tóòsì bá a ṣe lè bóbìnrin sọ̀rọ̀ èyí tarí tó wù wá dénú yorùbá ní ẹnu ẹni òun la fi ń kọ́ méje tíná bá ti wọ̀ ó parí èwo làbọ̀rọ̀ tójú bọlé má ṣe wádìí kiri àdúgbò kò sẹ́ni tó ráyè yẹn mọ́ mọ̀súra kò sẹ́ni tó ráyè yẹn mọ́ àfẹniṣẹ́ ò ká lára olóra ààyè tí fárífájá èwo làbọ̀rọ̀ máa sáká ká má lè gbáwájú ilé gbèrígbèrí ibi àdúgbò ibi obìnrin fẹ́ lọ́kọ sí illiteracy idea ó ti parun tipẹ́tipẹ́ illiteracy idea ó ti parun ìyẹn ò sí mọ́ ó ti parun ìyẹn ò sí mọ́ àwa kọ́lá àbáyé jẹ́ bíríbírí láàyè ń yí ẹ má tọ̀ràn sí wa lọ́rùn ìgbà tí wàhálà nílé aláyọ̀ ọ̀làjú dé ojú là kedere. ìgbà tí wà á nílé aláyọ̀ ọ̀làjú dé ojú là kedere. nígbà tí wá ní ìgbà tí wá láyé ọjọ́ òun a máa ń bímọ púpọ̀ gan àná ní ọmọ púpọ̀ ṣe fàárí ní láyé àtijọ́ ọmọ púpọ̀ la fi ń ṣafẹ́ wọ́n á máa káyọ̀ nínú ilé ẹni bá bímọ púpọ̀ ṣe tó bá dàgbò láyé àtijọ́ kàkà kí wọ́n gbẹ́ lágbàro àwọn ọmọ ló bá wọn ṣiṣẹ́ a sì tún nígbàgbọ́ wípé ọmọ làwòrán èrè a sì tún gbàgbọ́ wípé kò sí bí wọ́n ṣe lè pọ̀ tó kàmẹ́rẹ́ yìí tó ṣoríire bàbá tún ń ṣe nǹkan ẹ̀yẹ ọmọ ló ń gbé wa lárugẹ bàbá tún wà lélẹ́ ògbó àwọn ọmọ yìí ọmọ púpọ̀ àwọn ni ó ṣe lóde wa wọ́n ṣe yẹ ìkẹyìn fún wa adùn gbà á lárinrin pàtàkì jùlọ lọ́jọ́ ọdún bàbá fẹ́ lọ kí yídì o ẹ ó máa lọ lẹ́sẹsẹ àìkọ́wọ́ ìyẹjọ́ òun ló ń jẹjọ́ níyà ìgbà tí wà lámì ilé aláyọ̀ ọ̀làjú dé ayé kókúrú mùsù. ìgbà tí wà á nílé aláyọ̀ ọ̀làjú dé ayé òrojúmọ́. lórí ọ̀rọ̀ ọlọ́mọ púpọ̀ ká bímọ sílẹ̀ bí eku ẹ̀dá ká máa bímọ fúyà jẹ ká máa bímọ fòṣìta torí ká lè bí wọn bá ta lè dáwọ́ ta lè dá tán ta lè dá full education lọ́làjú ṣe gẹ́tò wá ètò fètò sọ́mọ bíbí kò dìgbà tá a bá ń sára fúnra wa nínú ilé nítorí àti lóyún kọ́kọ́ wa má bà wò ta káyà wa má bà wò ta torí ara kì í ṣòkúta lẹ́tọ̀ family planning ṣe wà fún wa lóde ìwòyí àti láti dẹ́kun oyún ẹlẹ́yà oyún ẹ̀sìn láti dẹ́kun ká máa yọyún lẹ́tọ̀ yìí ṣe wà fún wa ó ní oògùn pẹ̀lú abẹ́rẹ́ ó dìgbà tó bá expire ká tó lọ gbà mìíràn sí ẹni yílé ọmọ padà láti fètò sọ́mọ bíbí kò ní ṣe ti alábẹ́rẹ́ a ò fẹ́ child abuse mọ́ jojúmọ́ ló ń ké tọ̀tàn káyé fìyà jà wọ́n ọmọ wa bí wọ́n bá tó bá lè tán ìgbà tí wàhálà nílé aláyọ̀ ọ̀làjú dé ojú là kedere. ìgbà tí wà á nílé aláyọ̀ ọ̀làjú dé ojú là kedere. ìgbà tí wá ní ìgbà tí wá aláàjì kẹ́hún yẹmí ìyá láyé ìjọhún ìgbà tí wá láyé rojú káyé tó rọ mínímíní bí omi àfọwúrọ̀ pọ́n kámúra gbá káfí kára gbá kámúra gbá káfí kára gbá ìwà ẹni ló ṣe kókó ẹ̀yin ọ̀dọ́ balẹ̀ ayé
ṣe ìgbà tiwa la nílé aláyọ̀ ọ̀làjúdé ayé polúkúmuṣu. ìgbà tiwa nílé aláyọ̀ ọ̀làjúdé ayé orójúmọ́. Òní nígbà tiwa, mo sọ pé nígbà tiwa, ọmọ tó bá tẹ́lẹ̀, gbogbo nǹkan lọ déédéé. Ogun rọ́jẹ́, ó yọ̀rántí, nǹkan ń lọ ní mẹ́lọ, mẹ́lọ. Kò sí bàjẹ́ bàlẹ́rù o, ìfọ̀kànbalẹ̀ ń bẹ, kò sí fòyà fún wa rárá. A kì í wo fẹ̀tòfẹ̀tò, tó bá ń lọ lójú gbogbo, kò sí pàtì ràkìtà. Èèyàn kì í gbélé ìgbọ́fà, láìsí lẹ́gùn ni wọ́n ń wí. Kì í ṣe tòde ìwòyí, bàbá tí kúkú òjijì ti kọjá ìṣàjùlé ọ̀run. Kí ló pa wọ́n jù báyà lọ? Hypertension ló ń pa wọ́n, tàbí níbi tó ti ń sá. Àsálà fẹ̀mí ara rẹ̀, ìgbà tí wọ́n lọ nílé aláyọ̀ ọ̀làjúdé ayé orójúmọ́. ìgbà tiwa nílé aláyọ̀ ọ̀làjúdé ayé orójúmọ́. nígbà tiwa ìgbà tiwa lóde òní àbí ìdí ni máyégún. gbogbo nǹkan ti rọ̀ bí ẹ̀kọ́, àní gbogbo nǹkan ti rọ̀ bí ẹ̀kọ́. ọ̀làjú ti tàn kárí ayé, ètò ààbò ti wà sẹ́pẹ́. bí a mọ̀ sí security, èyí tó yanrantí yàtọ̀ sí táyé àtijọ́ tí wọ́n fọlọ́dẹ ṣọ́lé, àní tí wọ́n fọlọ́dẹ ṣọ́lé. ọlọ́pàá ti gbàgbóró kan láwọn tó dá ń gájíyá, àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tó ń dẹ́kun ìwà ìbàjẹ́. àwọn sójà ò gbẹ̀yìn o, patrol lọ káàkiri ní fún àbólúlò òde òní. síkírítì orí ilẹ̀ torí omi ń bẹ lọ́tọ̀ o, àtúnítò òfurufú kò sírú ẹ̀ láyé ìjọ́hun. ẹ̀yin àgbà kò sírú ẹ̀ láyé ti yí, ìgbà tí wàá dùn ó lárinrin. ọ̀làjú ní kẹ́ẹ̀jẹ́ kí ìgbà tí wàá ládílé aláyọ̀ ọ̀làjúdé ojú là kedere. ìgbà tiwa nílé aláyọ̀ ọ̀làjúdé ojú là kedere. Ìgbà tiwa ìyá Ládùkẹ́ à ń bọ̀wọ̀ fọ́kọ wa. Àwa mọ̀ pẹ́pẹ́ ń furu, a tún mọ̀ furu ń pẹ́pẹ́. Àwa nílé aláyọ̀ o, a kì í gbọ́kọ̀ wa lẹ́nu. Tọkọ làṣẹ nínú ilé, a kì í sórí bẹ́ńbẹ́. Sọ́kọ wa láyé àtijọ́, ìkúnlẹ̀ là ń kọ́kọ́ wa. Ẹ kú àwúrọ̀ olówó erí mi, a kì í lórí kiri kó tó jí àti rodò láti ìlọ́gbọ̀n mi wálé. Ta ó fi wẹ̀, ta ó fi dáná, oúnjẹ àsìkò wọ́n ń jẹ. Tàbá fẹ́ gbóúnjẹ fọ́kọ pẹ̀lú ìkúnlẹ̀ ni, a sì gbọ́dọ̀ dúró palẹ̀ mọ́ nígbàrà tó bá jẹun tán. Àwa kì í forun dọ́kọ̀ o, àwa kì í forun dọ́kọ̀. Ẹ̀yin obìnrin sẹ́yìn, ẹ kì í bọ̀wọ̀ fọ́kọ mọ́. Ẹ jẹ́ padà sáyé ìjọ́hun kí gbogbo nǹkan ó lè gún régé. Nígbà tiwa sọ̀mọ́ nìyí o, nígbà tiwa sọ̀mọ́ nìyí o, à ń tọ́jú ọkọ, àwa ń tọ́jú ọkọ. Gbogbo nǹkan ìrọ̀rùn ni, a kì í gbégede sórí, a kì í rodò lọ́pọ̀n mi. Bọ́ọ̀ ti wà káàkiri, máṣíìnì tó fò mí ń bẹ, máṣíìnì tó fò mí ń bẹ sínú táǹkì kó lè jẹ́ lílò. Omi ń bẹ nílé ìwẹ̀ wa, abẹ́ ṣáwà lọ́kọ́ ó ti wẹ̀ o. Bó fẹ́ ṣègbọ̀nsẹ̀ kò nira, àwa kì í filé sílẹ̀ wọnú gbó lọ. Filé sílẹ̀ wọnú gbó lọ, lọ ṣègbọ̀nsẹ̀ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe. Kọ́kọ́ tó jí lórí ibùsùn, a ó ti po tí tókì, líìtì tàbí kọfí àti búrẹ́dì onígígé. Slice bread bíi méjì ní breakfast làwa ń pè yẹn, eléyìí ni yóò fi ronú. Ìkúnlẹ̀ kì máa ń ṣe wà o, mo ní ìkúnlẹ̀ kì máa ń ṣe wà. Ká máa kúnlẹ̀ ṣoṣoṣo, ká máa kúnlẹ̀ ṣoṣoṣo. Ọ̀gìnlá fi kíra wa, good morning, how was your night? Dining table la gbóúnjẹ sí, cutleries làwa ń lò.
fíkan la fi fojú ọkọ wa mọ́ra. Ìgbà yìí dùn ìgbà yìí lọ́la o, kò sóògùn pákánleke. Ìgbà yìí dùn ìgbà yìí lọ́la, kò sóògùn pákánleke. Ìgbà yìí dùn ìgbà yìí lọ́la o. Ìgbà yìí dùn ìgbà yìí lọ́la o, kò sóògùn pákánleke. Ìgbà yìí dùn ìgbà yìí lọ́la, kò sóògùn pákánleke. ìgbàlẹ̀ tí wọ́n ìyá ń wákà. àpapọ̀ kọ́ o àmọ̀pọ̀ lé ọkọ àwa ń kẹ́ bí mọ́ra a kì í rẹ́ bí ọkọ̀ fín àwọn ọmọ ọkọ pátápátá a kì í pè wọ́n lórúkọ a kì í larúkọ mọ́ wọn lórí bẹ́sẹ̀ ń ṣe lóde ìwòyí a lè pè wọ́n bọ̀dà kọ̀wé tàbí sisi ilé ìwé tàbí sisi ilé ìwé a lè pè wọ́n láyé ìlú kọ́ tàbí kánìbàdí àrán àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. aná ní ìyá ọkọ wa àwa kì í dá sàkásà kí wọ́n kú ká tó wọlé. ṣe bẹ́yìn náà bá ọkùnrin ẹ fi sírò ara yín. kí ló dé náà ẹ̀yin ọ̀dọ́ kí ló dé náà ẹ̀yin ọ̀dọ́ wa tẹ̀ ń fi bàjẹ́ ṣàyọyọ òbí tó bí yín sáyé toríyàwó alárédè èyí tẹ̀ ń fira yín ṣe òbí tó wá yín wálé àfi kó lọ kọ lẹ́tà tàbí kó tàtẹ̀ ránṣẹ́ wọn ò lè dánú wá kí yín ẹ wo bẹ́ẹ̀ ṣe balẹ̀ ayé jẹ́ ẹ padà sáyé ìjọ̀hún kí gbogbo nǹkan lè gún régé o. Ẹ padà sáyé ìjọ̀hún kí gbogbo nǹkan lè gún régé. nígbà yé ta wà nínú ẹ̀ yó nígbà yé ta wà nínú ẹ̀ yó ìrọ̀rùn ló bá dé. ìgbéyàwó alárédè ìyàwó olórùka òun là ń ṣe ní tiwa. tó bá àwọn tọkọtaya wọ́n lè lọ sí rẹ́gísítírì. ìgbéyàwó òde òní kò fààyè gba irú wa ògiri wa láti máa wá bá wa gbé lẹ́yìn pé ta bá bímọ tí ọkọ tàbí ìyàwó dúró tì wá bá wa tọ́mọ torí a ò fẹ́ intruder. happy home ló jẹ wá lógún bá ò rí mọ̀lẹ́bí ọkọ wa àwọn ọmọ ọkọ ilé wa àwa gan-an ní wọn. ta ni ó pè é kíyà ọkọ kú kóhun tó kó wọlé ọkọ àgbélẹ̀rọ lásán ni àṣà àwọn ṣeré kò dé. ìgbà yìí dùn ìgbà yún gbà ìgbà yìí dùn ìgbà yún gbà o. Ìgbà yìí dùn mọ̀ràn ìmọ̀ràn yìí. nígbà tiwa àwọn ọmọ ayé ìjọ́hun àwọn ọmọ ayé àtijọ́ tábàlà tábà lówó tábà di bọ̀rọ̀ kínní olóyè pàtàkì láwùjọ ẹ̀sìn gígùn ní tiwa péyàn ń gẹ̀sìn láyé àtijọ́ wọ́n á mọ̀ pé gbajúmọ̀ ni kò sí mọ́tò nígbà yẹn ẹ̀sìn la fi ń ṣẹ̀ṣẹ̀ rìn lọ síbikíbi ìgbà wa ló dára jù ọ̀làjú òní ti báyé jẹ́ o. Ìgbà wa ló dára jù ọ̀làjú òní ti báyé jẹ́. nígbà yé tiwa lẹ́ṣọ̀ la fi ń láyé ìgbádùn la fi ń gbáyé àwa ń gun mọ́tò tó dára torí bọ̀gìnì jíìpù lóníranran àwọn ká ògbẹ́yìn tó jọjú àwọn olówó ayé ìjọ̀hún àwọn olówó ayé ìjọ̀hún lẹ́ máa bẹ́sìn ní ilé wọn àwọn náà ń gẹ̀ṣin kiri èèyàn dánwò lóde ìwòyí wọ́n ní sókun ìtú ni àbò ń dára tí ò lọ́gbọ́n mọ́tò la fi ń ṣe fàárí la fi ń jágbá láyé tiwa ọ̀làjú tí kórèdé ó ti pàṣà àtijọ́ rẹ̀. Ọ̀làjú tí kórèdé ó ti pàṣà àtijọ́ rẹ̀. àníṣe nígbà tiwa àkọ́ra wa níjànú ìtìjú pọ̀ rẹpẹtẹ àwa kì í wàṣọ káṣọ aṣọ tí ò bá sí rí ara kò dókè kò délẹ̀ àṣírí yín wo ló pamọ́ àṣírí yín wo ló pamọ́ labalábá ń wò láṣìírí kó kọjú sọ́mọ aráyé akẹ́yìn sọ́lọ́run lókè àràkàrà ẹ̀yin lẹ́gbẹ̀dẹ́ ìṣekúṣe ẹ̀yin lẹ́gbẹ̀dẹ́.
gbede gbogbo ń tọ́lọ́hún ní ààbò ká fi pamọ́ lẹ̀ ń kó síta ṣé ká máa rìn ká máa díjú lójú ọ̀nà òun lẹ́fẹ́ bí n ti láṣọ eṣinṣin ẹ ò máa lè fọwọ́ lójú a ò fáwọn ọ̀tá náà lójú ẹ padà sáyé jọ̀hún kí gbogbo nǹkan lè gún régé o. ẹ padà sáyé jọ̀hún kí gbogbo nǹkan lè gún régé. ẹ̀yin ọ̀dọ́ wòyí o Kéwúyẹmí ń kìlọ̀ fún gbogbo ọ̀dọ́ wòyí ẹjọ́ ẹ padà sáyé jọ̀hún o ẹ padà sáyé jọ̀hún kí gbogbo nǹkan lè gún régé o. ẹ padà sáyé jọ̀hún kí gbogbo nǹkan lè gún régé. nígbà ayé tiwa là ń lo dìsáínà tí ò sí láyé ọjọ́ òun èyí tó làjú kó dé èyí tó làjú gbédé à ń lo Versace Tyco àti Wrangler Nike pẹ̀lú Adidas Nike pẹ̀lú Adidas Michael Kors designer ni Ralph Lauren ń bẹ níbẹ̀ àwa ń lo Raymond Well D&G Fahrenheit òun pẹ̀lú Mark Spencer Hublot pẹ̀lú Zara Swatch tún ń bẹ níbẹ̀ police designer Dior ń bẹ lóríṣiríṣi ó pọ̀ gan tá ò lè kà tán nísẹ̀yìn ló gẹ́dùn gan òun lọ ṣe máa ń sọ pé kò sárúgbó ń Ghana mo dàgbà mi ò ṣoge nísẹ̀yìn owó ni ò sí ọ̀làjú sáyé dẹ̀rọ. ọ̀làjú ò bá ẹ jẹ́. tó bá jẹ́ ti ká múra ká ṣoge ká fi ju ọ̀gá lára àjọhún ẹgbà. tó bá jẹ́ ti ká múra ká ṣoge ká fi jù. tó bá jẹ́ ti ká múra ká ṣoge ká fi ju ọ̀gá lára àjọhún ẹgbà o. tó bá jẹ́ ti ká múra ká ṣoge ká fi jù. tó bá jẹ́ ti ká múra ká ṣoge ká fi ju àwa ọ̀dọ́ lónìí yẹn gbà. tó bá jẹ́ ti ká múra ká ṣoge ká fi jù. gbàyè gẹ̀hún ẹ mọ̀ gbọ́. à ń ṣoge padà kọ́ láfiwé. àfijú tiwa kọ̀ mọ́lẹ́gbẹ́. àbájí àwẹ̀ rẹ̀ kẹtẹ. ó lè ti rò sí ojú. àfàlẹ́ dì sínú ojú. irun aládìmọ́lẹ̀ ní tiwa. kú ọlọ́gẹ̀dẹ̀ kóróbá. ọ̀lẹ́sẹ̀ pàtẹ́wọ́ kọjú sọ́kọ. àtàwọn tó kù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àyí firun kúrun wa. tí wọ́n ṣe ń ṣe nìwòyí ara. irun tá a bá dì látijọ́. àwọn baálé wa la ó sì fún. àyèsí rí wàhálẹ̀ kiri. tó bá jẹ́ ti ká múra ká ṣoge ká fi ju ọ̀gá lára àjọhún ẹgbà. tó bá jẹ́ ti ká múra ká ṣoge ká fi jù. Àbájí àwẹ̀ àóṣoge a kì í làbùwẹ̀ ọṣẹ dúdú. Ọṣẹ tó dára pọ̀ nígboro láwọn amárajọ lọ́ṣẹ́. Body cream ló níranran tó yàtọ̀ sí orí adé agbọ́n. Ìparun tún bẹ̀ lọ́tọ̀ gédégbé. Àwa gan kàtí kèsì ojú. A nígbà mẹ́kọ̀ọ̀pù ní tiwa. Ọ̀tọ̀ ní tẹ̀rẹ̀kẹ́ ọ̀tọ̀ ní tẹnu. Sàlùn ṣàlàwá tí ń ṣeun. Obìnrin ṣe bọ̀ǹdì sí orí. Àwa tún ṣe fíìsì sí orí. Wíìbì tún bẹ̀ níbẹ̀ tó nẹ́gbà lóní pọ́ńkù àtowó ńlá. Àfídọ́kọ̀ lọ́rùn nínú ilé. Àfídọ́kọ̀ lọ́rùn yọkọ̀ sí. Àmọ́ ó jẹ́ dọ́gba ògidì gan. Ẹ má fi inú wá ẹ̀yìn àgbọ̀. Àfijú tiwa máa ní bàbá. Tó bá jẹ́ ti ká múra ká ṣoge ká fi ju àwa ọ̀dọ́ lónìí yẹn gbà. tó bá jẹ́ ti ká múra ká ṣoge ká fi jù. nígbà ayé ìjọhún là ń ṣoge. aṣọ tí àwa ń wọ̀ nígbà yẹn. sáyẹ́ pẹ̀lú àlárì ní tiwa. ọ̀tọ̀ ní bùbá ọ̀tọ̀ ní ìró. ọ̀tọ̀ ní gèlè tá ó lè sí. gbogbo ẹ̀yìn ó balẹ̀ dáadáa. làálì ní lọ́wọ́ pẹ̀lẹ́sẹ̀ ó. ìpèlè ògbẹ́yìn lórí aṣọ. bẹ́yẹ̀ ò bá fi sí kò pẹ́ rárá. sẹ́ni bàtà sálà ń wọ̀ ní tiwa. a ó wá fi kùndí sí etí. tọrọ pọ́ńtọ́lù tó ń lò ní sẹ́yìn. àfi mọ gbajúmọ̀ lóbìnrin. àfi mọ gbajúmọ̀ lóbìnrin. ọ̀gá láyé ìjọhún ẹgbà. tó bá jẹ́ ti ká múra ká ṣoge ká fi jù. nígbà ayé tiwa là ń wọṣọ lóríṣiríṣi ọ̀sẹ̀ gbọ́ àwa ń wọ gíní àti léèsì pẹ̀lú ṣẹ́tà dọ́ọ̀sà tó nọ́mà yàtọ̀ sẹ́yìn tó fẹ̀ ní ẹnu kẹ́tà bláùsì tó gbámúṣẹ́ à ń fa káradára tó wù wá. À ń fa káradára tó wù wá fi
ṣòkè ká fi ju ọ̀gá lára àjọrùn ẹgbà o. tó bá jẹ́ ti ká múra ká ṣòkè ká fi jù. nígbà yé ta wà nínú ẹyẹ o àwa kì í kọlà fọmọ mọ́ ìlà òsì nínú fàárí mọ́ kò débi sóge ò láwùjọ òbí tó bá kọlà fún ọmọ òbí tó bá kọlà sọmọ lójú láyé kọ̀ǹpútà ta wàyí ara lítírésì sáà lóní tọ̀hún ara oko náà máa pè ó dájú àmọ́ sáṣẹ́rí láti mo kọ́ mo dúpẹ́ kó lóòlà tó kọ́ ọwọ́ ẹ̀ sírètì ogun rege ó bá mi lójú mu ẹ ò rí póyẹ mi ó bá mi lójú mu ẹ ò rí póyẹ mi ọpẹ́lọpẹ́ olóòlà ìyàrá ọpẹ́lọpẹ́ olóòlà ìṣẹ́gbọ́ àti ṣe fine boy kò bá nira àti fọ́ǹbù mi ò bá lẹ́jọ́ àwọn tó fọ́ fún mi ò bá máa sá ayé àtijọ́ nílà ní ìmọ̀ ọ̀làjú ti dé kò sí ẹ̀ mọ́ ọ̀làjú ti dé kò sí ẹ̀ mọ́ tó bá jẹ́ ti ká múra ká sókè ká fi ju àwa ọ̀dọ́ lónìí ẹ̀ gbà tó bá jẹ́ ti ká múra ká ṣòkè ká fi jù. gbà á tiwa tiwa gbà á tiwa tiwa tá a bá fẹ́ lọ́ta lọ́ta ọlọ́lá fi ń wẹ́ta wẹ́ta pẹ̀lú ọmọ ọlọ́ ọlọ́ a ó kúnlẹ̀ délẹ̀ délẹ̀ àlọ́kùn náà gbìnrín bìnrin ní àfọwọ́ kejì etí ó kúnná kò kúnná kúnná òun la fi ń sebẹ̀ sebẹ̀ ọbẹ̀ àjẹ́ panula ńlá sàsùn alámọ̀ alámọ̀ òun la fi ń sebẹ̀ sebẹ̀ ọbẹ̀ àjẹ́ gbárímù mímú ìbá jẹ́ rúwòrò àbọ̀jẹ́ pẹ̀tẹ́ la rí Pẹ̀tẹ́. àkòsí mọ̀ngí nígbà yẹn gbà yẹn a kì í jẹ kẹ́míkà àtẹ̀ǹjẹ́ lóde òní àtẹ̀ǹjẹ́ lóde wòyí àlàfi ńlẹ̀ ní gbogbo àlàra wa fi ń lè koko àrùn kárùn ò ṣe wá wá. ọlọ́bẹ̀ lọ́lọ́kọ lọ́kọ́ bàbá fẹ́ mú mi Mú mi. a kì í mú mi ẹ̀rọ ẹ̀rọ omi odò ní tiwa tiwa bàbá pọn mi lódò lódò àmùlà ọ̀dà sí dà sí yóò tutù mínímíní ó yàtọ̀ sí àásìwọ́ta wọ́ta ẹ̀hún lóde òní òní bàbá fẹ́ tanná tànà ìtìlá ní tiwa tiwa ìyẹn láyé jọ̀hún jọ̀hún ìyẹn láyé jọ̀hún jọ̀hún kò tiẹ̀ sí láńtà kò sí náà jọba rárá rárá bí a bá mú fìtílà tílà a wá fi òwú sí sí ìyẹn òwú tútù tutù a ó ra mọ́ wọ́ ọwọ́ a ó gbélé fìtílà tílà a ó wá fi oríṣi Oríṣi. a ó fi àpá ìdílé a ó wá sá iná sí Iná sí. ìmọ̀lẹ̀ ti dé nìyẹn nìyẹn kò tiẹ̀ sí náà jọba rárá ìyẹn láyé jọ̀hún rárá a sì ń gbá èrọ̀rùn rọrùn àwa ń jayé lóko Lóko wa. àwa ń jayé nígboro Nígboro. bí àwọn ìjòyè ọba. nígbà ayé tiwa tiwa nígbà ayé tiwa tiwa táwa nínú ẹ̀ yìí ẹ̀yìn tábà fẹ́ lọ́ta Lọ́ta. a ó lọ́ta lẹ́rọ ni tábà fẹ́ lọ́ta a ó lọ lọ́ta lẹ́rọ gáàdì máṣíìnì là ó fi lọ́ọ́ kúná a ò ní kúnlẹ̀ délẹ̀ kò sí ìfọwọ́ kejì òun la fi ń ṣe bẹ́ẹ̀ ọbẹ̀ àjẹpọ́nú la á kí oríṣiríṣi tí tòmátì alágolo òun pẹ̀lú kọrí tẹ́mú pẹ́pẹ́ o àwa kì í lo kòkò pọ́ọ̀tù la fi ń dáná stainless oríṣiríṣi ló ń bẹ lóde ìwòyí a lè fi gáàsì dá a lè fi stóòfù dá electric cooker ó ń bẹ lóde ìwòyí àwa kì í kó náà mọ́gì àwa kì í kó náà mọ́gì ṣe rí iná ìjọba là ń lò lóde Ìsẹ́yìn tí fìtílà ti jẹ́ níbi táyé lájúdé àwa ń gba air condition sára wa lóde ìwòyí káwọ̀ wa ó lè máa dán bá a sì fẹ́ mu omi rẹfrigirétọ̀ ń bẹ deep freezer pọ̀lọ́ bíbá o àtúntò
fẹ́ jẹlá ilá òòjọ́ ni bá fẹ́ jẹ àgbàdo ibẹ̀ èní ni tí a bá fẹ́ jẹ èso òòjọ́ ni yàtọ̀ sí tòde òní kò sóúnjẹ òòjọ́ mọ́ àfòǹtán bá rí kò bá jẹ́ tó oṣù méjì ẹ wò lẹ́wẹ̀nu ọkọ́ ẹ wò bá ṣe ń ta pọ́npọ́n ẹ wò bá ṣe ń ta pọ́npọ́n àlàáfíà tó wà lára ó tó wà lára. nígbà tiwa nígbà tiwa à ń lò lọ́wọ́lọ́wọ́ à ń jẹ̀fọ́jẹ́ ewédú ewébẹ̀ lóríṣiríṣi gúre ilá pẹ̀lú ẹ̀gúsí àwọn èso lóríṣiríṣi tó lè ṣara wa lóore kó lè máa jẹ́ ti òòjọ́ torí gbòòrò là ń gbé a máa ń lògùn tó dáa àwọn multivitamins tó ń ṣara lóore tára wa fi ń jí pépé kò sí irú ẹ̀ láyé àtijọ́. nígbà tiwa àní nígbà tiwa dára ò bá lè tó dára ò lè kókó tí ò lè kókó bí ọ̀tá ó jẹ́ ibà ló ń ṣe wá ibà pọ́njú pọ́ntọ̀ ó lè jẹ́ inú ríran tàbí orí fífọ́ ó sì lè jẹ́ jẹ̀dí tí a bá ti jáwé tí a bá ti wágbó ó ti dàgbò nìyẹn òun la máa gbé mu tàbí ká lo àgúnmu ká fi fọ́kọ mu tàbí ká gbóra má gbó ìyẹn làgbo fínfín kí alára wọn àyà yàtọ̀ sí tòde òní ṣọ́ọ̀kì náà ń kó jẹ àwọn tá a máa gbó dàgbà ẹ̀wọ̀ ọjọ́ orí wa àtúntà pọ́npọ́n a ṣe kébékébé kò síbi tó ń dùn wá ṣáká lára wa dá kókó lára wa lè. nígbà yé tiwa àní nígbà yé tiwa bára ò bá lè tó ó lè jórí fífọ́ tàbí inú rírun ó ń rẹ̀ wá látinú. mo láyé ti dáyé ọ̀làjú o hospital ti apá ni wọ́n tó sóhun kóhun àyẹ̀wò ni wọ́n kọ́ ṣe àyẹ̀wò fínífíní láti mọrúfẹ́ àrùn tó ń ṣe ní lágọ̀ọ́ ara tó kọ́ ló ní tọ̀hún láti má fòògùn orí fífọ́ wọnú rírun tẹkinọ́lọ́jì ti yàtọ̀ máṣíìnì lóríṣiríṣi táwọn òyìnbó kó wọlé láti máa fi ṣàyẹ̀wò ara wọ́n sì ń ṣiṣẹ́ abẹ tó ń pè lọ́pẹ́rẹ́ṣọ̀n equipment lóríṣiríṣi mélòó la fẹ́ máa wí lórí ètò ìlera wa lẹ́sìn sọ̀tún bẹ láti gbógun tàrùn ọmọ lápárọ̀ ọmọ lẹ́sẹ̀ àrùn yírùn àtàrùn kọ́lẹ́rà àrùn lóríṣiríṣi lògùn ti wà fún pátá yàtọ̀ sí tayé àtijọ́ tó jẹ́ àgọ́lẹ̀yìn rọ́mù kẹ́ fàgúnmu fọ́kọ mu kẹ́ máa fà wọ́n lẹ́bù máa jági máa jáwé ẹ má fi kú oòrùn ọ̀làjú ti táyé ṣe ẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́. tiwa kó tó dáyé jọ̀hún káyé tó dáyé ọ̀làjú kó tó di báṣubàṣu kó tó di mọ̀kúmọ̀kú bàbá fẹ́ roko bàbá fẹ́ rodò à ń lọ sọ́jà ni a fẹ́ lọ nájà ìlú kan a fẹ́ relé sílé ìletò sí ìletò ẹsẹ̀ la fi ń rìn lọ kò sọ́kọ nígbà yẹn nǹkan ò sì ń ṣe wá kò sàlàáfíà ara wa tàbá rìn lónìí tó bá tún di lọ́la rírí lògbògbò wa ń jí ìgbà wa yẹ wá àsìkò wa yẹ wá àsìkò wa san wá ó san wá
jájí kò ṣe HIV wàhálà ò sí láyé jọ̀hún kí ló ń jẹ́ èdì ẹ̀yin lẹ kó wàhálà dáyé. nígbà tiwa ayé ti dáyé ọ̀làjú ti dé ọ̀làjú ti dé a kì í fẹsẹ̀ rìn mọ́ torí mọ́tò tiwa ọ̀kadà tiwa márúwá tiwa wọ́n ti wà káàkiri wọ́n ti wà kiri tí a lè wọlọ́ tí a lè wọlọ́ wọlọ́ síbikíbi wọlọ́ síbikíbi ayé ò fẹsẹ̀ rìn mọ́ aeroplane tiwa helicopter tiwa ìyà ti dópin òṣì ti dópin òṣì ti dópin lórí ọ̀làjú ti dé. nígbà ayé tiwa bàbá fẹ́ gúnyán odò la fi ń gúnyán a máa ń gúnyán lódò iyán wa kì í lẹ́mọ̀ pẹ̀lọ́mọ rí odò iyán tó bẹ́lẹ́ iyán funfun báláwú ó yàtọ̀ sí kẹ́míkà iyán páúdà ẹni tọ́làjú gbédé èyí tọ́làjú gbédé tí wọ́n ń rò ní sẹ́yìn àṣà òjò kúnúgbá àṣà òjò kúnúgbá ẹ má fi kú oòrùn àgbà lẹ́tù mo lágbà lẹ́tù mo lọ́mọdé làwọ̀. nígbà tiwa bàbá fẹ́ jiyàn bàbá fẹ́ jẹyàn lóde ìwòyí wàláì ìrọ̀rùn ti dé wàláì ìrọ̀rùn ní iyán rírò tiwa ayé ti dayé ọ̀làjú kò sí pákánleke ayé ògùn yan lódó mọ́ àláyé ògùn yan lódó mọ́ ìrọ̀rùn ti délé ayé gbogbo nǹkan ìrọ̀rùn ní o gbogbo nǹkan ìrọ̀rùn ní. Gbàgbé àṣà wa kúrò ní síta àtijọ́ ìgbà ìtàn àrùn onírọ̀rùn rẹpẹtẹ. ayé tóbìrì kò ilé ayé òrojú ó tóbìrì kò ayé yìí òrojú mọ́ àwọn ọ̀dọ́ ìṣẹ̀yìn ọ̀nà balẹ̀ ayé jẹ́ bàbá wíta láì rí wọn lọ́làjú lóde. ayé tóbìrì kò ilé ayé òrojú ó tóbìrì kò ayé yìí òrojú mọ́ àwọn ọ̀dọ́ ìṣẹ̀yìn ìmọ̀nà balẹ̀ ayé jẹ́ bàbá wíta láì rí wọn lọ́làjú lóde. civilization la mú wá civilization ọ̀làjú ti gbòde kan ọ̀làjú dé o àgbàgbé àṣà wa gbogbo nǹkan ti yí padà kúrò ní títà àtijọ́ ìgbà ìsàn wa ò dé rọrùn rẹpẹtẹ. civilization ọ̀làjú ti gbòde kan ọ̀làjú dé o àgbàgbé àṣà wa gbogbo nǹkan ti yí padà kúrò ní títà àtijọ́ ìgbà ìsàn wa ò dé rọrùn rẹpẹtẹ. àlùbáríkà tó ń bẹ láyé àtijọ́ àlùbáríkà tó ń bẹ láyé àtijọ́ kò sébi wétí òde òde rárá kálukú ló ń dọ́wọ́ yọ lóde òní kí ló dé kálukú ló ń dọ́wọ́ yọ lóde òní kí ló dé kò mà sọ níbẹ̀rù òbí táyé àtijọ́ ọmọ ò gbọ́ ti màmá ẹ̀ wọ́n ò gbọ́ ti bàbá mọ́ ìyàwó ló pàṣẹ fọ́kọ ẹ̀ nínú ilé àníyàwó ló ń pàṣẹ fún baálé rẹ̀ nínú ilé kò sí bẹ̀rù olùkọ́ mọ́ aláyàkókò náà kí òun lọ́dọ̀ ṣẹ́yìn béwúrẹ́ lè kú òkì kò sí bẹ̀rù aláṣẹ mọ́ bò níyì rárá o torí láyé àtijọ́ àṣẹ tí ọba bá pa ẹni tó bá tapá sí
inú túbú ló máa kú sí tó bá fẹ́ kéde fúlù aláàgó àgbàgó akéde àbèrè yìí pé ǹjẹ́ mo wí ire bí ìlú wa ní òwí ire tán bá kéde ìṣẹ́mọ́ kò sẹ́ni tó máa jáde bọ́bà kan bá dánwò nísẹ̀yìn àpò ara ẹ̀ ló wí sí ayé yìí ò lè ọ̀dọ̀ ló ṣàyè tó. civilization ọ̀làjú tí gbòde kan ọ̀làjú dé o lágbàgbé àṣà wa gbogbo kan ti yí padà kúrò ní ti tàtijọ́ ọ̀rọ̀ ìsanwó ó di rọrùn rẹpẹtẹ. àlùbáríkà tó ń bẹ láyé àtijọ́ àlùbáríkà tó ń bẹ láyé àtijọ́ ó ti gbẹlẹ́dẹ̀ ó ti gbẹ̀rẹ̀gẹ̀ jíjẹ kò sí amúnisìn mọ́ kò sí amúnisìn mọ́ kálukú ti dòmìnira kò sí amúnisìn mọ́ kálukú ti dòmìnira kò sí ṣòwò ẹrú mọ́ bíi táyé àtijọ́ kò sí ṣòwò ẹrú mọ́ bíi táyé àtijọ́ ká máa lọ gba àṣà kọ́lẹ̀ lọ́wọ́ àwọn ìlú kan torí pọ́njẹ́lù kéréje wọ́n jẹ gàba lé wọn lórí torí pọ́njẹ́lù kéréje wọ́n jẹ gàba lé wọn lórí àṣàkọ́bà máa gbẹ́sẹ̀ láyà láyà àṣàkọ́bà máa gbẹ́sẹ̀ láyà láyà ká máa fèèyàn ṣe tutù ẹ̀jẹ̀ èèyàn láì ṣe wúrẹ́ ká máa fèèyàn ṣe tutù ẹ̀jẹ̀ èèyàn láì ṣe wúrẹ́ ká máa bẹ́ẹ̀ rí èèyàn tàbí kán tó ojú ẹ̀ bọ́dà kí wọ́n ó tẹ̀yìn ẹ̀ yọ kí a máa mú àjèjì fi ṣe tutù ti parẹ́ àṣà kí a máa mú àjèjì fi ṣe tutù ti parẹ́ ẹ̀yin èèyàn mi o ọ̀làjú ni ká máa yìn òun ni ká gbádé fún. democracy tiwa ìyẹn nígbà tiwa government of the people made by the people and for the people òmìnira ọ̀rọ̀ ń bẹ freedom of speech kí o ṣẹ̀dùn ọkàn ẹ ìjọba làwa ń lò nígbà tiwa tí ò sí láyé àtijọ́ tó sì láwọn ìgbìmọ̀ ìsọ̀ǹgbè lóríṣiríṣi o ìkéde tàbá fẹ́ ké ẹ gbọ́ lórí rédíò newspaper rẹpẹtẹ tàbí lórí tẹlifíṣàn kò sálàgọ́ ọba ọ̀làjú ló yẹ ká máa yìn òun ló yẹ ká máa kí. civilization ọ̀làjú tí gbòde kan ọ̀làjú dé o lágbàgbé àṣà wa gbogbo kan ti yí padà kúrò ní ti tàtijọ́ ọ̀rọ̀ ìsanwó ó di rọrùn rẹpẹtẹ. àgbà ló tóró ó lọ ọba ló tó mú erin fan àgbà ló tóró ó lọ ọba ló tó mú erin fan ohun tágbàlagbà bá rí níbi tó jòkó tí bọ́mọdé bọ́kàbà ti jẹ́ kó má lè rí nǹkan kan ìrírí àwọn àgbà látọkùn ọ̀rọ̀ wa tí ń bá fẹnu mi gómìn fẹ̀yìn ọ̀dọ́ ẹ má ṣe jẹ́ tọmọdé bá gégé nígbó àbámọ́bí tó máa wó sí ẹ̀yìn ọ̀dọ́ ìwòyí láti fọ ọ̀làjú báyé jẹ́. ibi tágbà bá wà ọlọmọ kékèké ń bá ibi tágbà bá wà ọlọmọ kékèké ń bá ká tó dáyé ló ti tán ẹ̀yìn àgbà ń ṣayé ìgbà tí àwa débẹ̀ ọ̀làjú ṣàlàdé bá a gbọ́ pé ẹ̀yìn àgbà àgbà ayé ìjọ ọwọ́ lẹ fi jẹun jàmàlà jẹ̀rẹ̀sì ọwọ́ lẹ fi jẹun jàmàlà jẹ̀rẹ̀sì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀làjú kò ṣíbi dé àfọwọ́ jẹun mọ́ a gbọ́ pé òun ṣọ ni ẹ kì í ránṣọ a gbọ́ pé òun ṣọ ni ẹ kì í ránṣọ ní tìyín ọ̀làjú gbé máṣíìnì dé a tún gbọ́ pé bàtà òun ẹ̀ máa ń san ọ́ndìs lọ́làjú gbédé a gbọ́ pé bẹ́ẹ̀ fẹ́rẹ̀ o ọṣẹ àbùwẹ̀ ní tìyín ọ̀làjú ọṣẹ yapa gan-an toiletries ló ní ọ̀ràn a gbọ́ pé bẹ́ẹ̀ fẹ́ mọ̀ mi ìyẹn láyé àtijọ́ ìgbàlẹ̀ fi mọ́ mi kọ́ọ̀pù lọ́làjú gbédé gbẹ́mí sókè mo dé bí mo ṣe ń dé ìgbàlẹ̀ fi ń jẹun plate lọ́làjú gbédé bẹ́ẹ̀ fẹ́ náwó nígbà yẹn owó ẹ̀yọ lẹ́hún náà
náírà lọ́làjú gbédè pounds lọ́làjú gbédè dọ́là lọ́làjú gbédè. ọ̀làjú ló yẹ ká yìn ọ̀làjú ló yẹ ká yìn ọ̀làjú ló yẹ ká yìn. civilization ọ̀làjú ti gbòde kan ọ̀làjú dé o lágbàgbé àṣà wa gbogbo kan ti yí padà kúrò ní títà tijọ́ ẹ̀sán àwọn onírọ̀rùn rẹpẹtẹ. ìgbà tí wá ṣàlàyé dẹ̀rùn wáyé dáadé. ìgbà tí wá ṣàlàyé dẹ̀rùn wáyé dáadé. àwọn orin alálùbáríkà là ń gbọ́ nígbà yẹn o. orin ìṣítí àti sẹ́mi kò ta kò fi ọlọ́run a ò má ṣàkàṣà wọnú ẹ̀ ìwà ìkórira. ìjókíjó ìjó àsìnwìn kò sí látijọ́ ọmọlúwàbí ló ń kọrin nígbà tiwa o. kò sí múra bí akọ ìgbà àwọ̀sọ eṣinṣin ìbàjẹ́ pọnyàn ń gbangba kò sí nígbà yẹn. kí ló dé tẹ̀ ń jó ní òhò nítorí owó tí oníbàyíndé kì í mọ̀ ẹja ṣe jẹ́jẹ́ o. kí ẹ padà sáyé ìjọ́hun káyé lè yẹ wá o. kí ẹ padà sáyé ìjọ́hun káyé lè yẹ wá o. láti wá ṣàlàyé ìdẹ̀rùn ayé dáadé. oge ṣíṣe láyé ọjọ́ òun ti yàtọ̀ ó tí kò dé ìwòyí ayé ẹ má fi wé kò jọra o. àdúpẹ́ púpọ̀ wí pọ́lájú tìjọ́ tún ó dé. oge ṣíṣe láyé ọjọ́ òun ti yàtọ̀ ó ti yàtọ̀ sí ayé má fi wé kò jọra. ẹ má fi wé kò jọra o. ọ̀làjú tijọ́ tún ó dé. ẹlẹ́tì inú tẹ̀ ti bẹ̀rẹ̀ jẹ́ kó gbọ́ oge ara ilé gbé mi sókè ni mo fẹ́ wí. láyé àtijọ́ ilé àlàpà ni wọ́n ń kọ́ ṣùgbọ́n láyé sẹ́yìn concrete block ló fi ń kọ́. láyé àtijọ́ kò sóhun tó pè ní sílì ọ̀parun bambú ọ̀parun bambú ṣá ni wọ́n lò nígbà yẹn. láyé sẹ́yìn abẹ́tọ̀ sílì ti pọ̀ gan. láyé àtijọ́ ilé alájà kan ló lè kọ́ láyé sẹ́yìn alẹ́ kọ́lá alájà rẹpẹtẹ ṣètìwárí gbókè ṣíṣe ìgbà yín lọ́gá o.